àwọn ọmọ ìyá mẹ́rin àwọn ni wọ́n dìde láti orírun Yorùbá nígbà ayé ńgbà yẹn lọ́hùn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìnáná ń lọ sájò láti Ifẹ̀ Òǹdàyé òní wọn bàbá wa ń pè orírun nígbà yẹn. Ìgbà tó ń bọ̀ wẹ́rẹ́ 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 ìkànnú wọn jẹ́ Àpọ̀nlé. Ibi tá Àpọ̀nlé bá wà ibẹ̀ lẹ máa rí tẹ́ máa máa gbọ́ tọ́ máa máa yàn kọ́ máa máa ní ibẹ̀ ní tẹríba òun lẹ́jà Àpọ̀nlé. Ìkejì ó ń jẹ́ Keeta. Ìkẹta ó ń jẹ́ Inúnibíni. Ibi tẹ́ bá rí Inúnibíni yẹn ẹ máa rí tó yẹ pé eléyà aṣọ tiẹ̀ ẹlẹ́ẹ̀mí ní ọ̀rọ̀ wọn ẹ ò lè rí kọ́rọ̀ wọn kó dọ́gba. Ìkẹrin òun lajé. Ìkẹrin ajé ìyẹn tó ní gangan làbúrò wọn àbígbẹ̀yìn. Kí ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin ìgbéra sí tó ń bọ̀ láti gbà tó ń bọ̀ láti Ifẹ̀ Òǹdàyé yìí? Ìgbọ́n mú rìn àjò wọn rìn wọ́n ń bọ̀ wẹ́rẹ́ 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 wọ́n dèlú Ọ̀yọ́. Wọ́n dọ̀yọ̀ Àpọ̀nlé ó rẹ̀ wọn o. Ó rẹ̀ kẹ̀ inú ti rẹ̀ ń bẹ̀ òun dé yìí. Òun kò dẹ̀ lè lọ mọ́. Òun lè lọ mọ́ kẹ̀kẹ́ àná mẹ́sẹ̀ máa ní òun kò lè lọ mọ́. Àpọ̀nlé ó ṣe dúró nìyẹn. Ó dúró lọ́yọ̀ọ́. Àwọn mẹ́ta ikú ń bọ̀ wọ́n dábẹ́kúta nílùú Ẹgba. Keeta onú rẹ̀ wọn o wọn kò lè rẹ̀ ẹ́. Ibi Keeta bá wà kẹ̀bẹ̀rẹ̀ máa rí kán máa jẹra wọn lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ àbòsí wà. Wọ́n bá gbéra wọ́n bá ní wàrà máma ṣe máma náà ó ti rẹ̀ wọn ó ṣe wà yóò kò dẹ̀ lọ mọ́. Ẹ bá ní ọ̀nà wọn sì sùn àfikún sì sùn síwájú. Ṣé kìí ṣe pé wọn ni wọ́n fi ń béèrè wò bó bá yẹ kán gbogbo wọn dúró? Wọ́n béèrè náà pé wọ́n ṣe àfikún kálukú wọn sún síwájú o. Wọ́n ìdèbí kálukú wọn máa dúró. Àwọn méjì kò bá gbéra. Wọ́n lọ. Wọ́n fi Keeta lẹ̀. Wọ́n tẹsẹ̀ mọ́rin. Wọ́n dọ̀tà dé Sọ́ngọ̀tà lọ́hùn. Ìbẹ̀rẹ̀ èdè méjì Inúnibíni ó ń gọ̀dẹ̀ lè lọ mọ́ o. Ó ti sún báyìí ó ń gọ̀dẹ̀ lè lọ mọ́ o. Ó lè lọ mọ́. Kí ló bí tó lè lọ mọ́? Ẹbẹ̀ ni àjíbá takùtì ó ń kéré àbúrò jókòó tí wọ́n ń bẹ̀. Wọ́n sún sí díẹ̀ wọ́n sún sọ́hùn ó ti rẹ̀ wọ́n ń gọ̀dẹ̀ lè lọ mọ́. Ìyẹn bá dúró sọ́tà ìsọ̀ngolé. Ajé bá gbéra ó ń lọ fì bá ajé ṣe dé kò lọ́lọ́kun bá gbàjé lálejò. Lọ́sàbá ló bá buyọ̀ sí. Ó bá ń bomi rín. Ìmọ̀ ọba máa kúrò nínú ló sì jẹ́ pé ń tèní ládé ọ̀tún la mẹ́ta bẹ́ẹ̀ bá ti ń bọ̀ kẹ́ bá dèlú Ọ̀yọ́. Ìyẹn náà fi ń sọ wípé wọ́n tún mọ̀ pé ẹnu bàràrọ̀ Ọ̀yọ́ ń tọrọ. Kọ́yọ̀ bá máa gbàrú kọ́ọ̀pù yìí lọ́rẹ̀ báyìí. Apọnle ni ó máa ṣìkẹrẹ ó máa Apọnle ó máa gba kọ́ọ̀pù mẹ́rin roní o. Pé ò bá múra dáadáa Àpọ̀nlé rò má fi gba gbogbo mẹ́rẹ̀ẹ̀rin lọ́rẹ̀. Bápọ̀nlé ṣe jẹ́ tọ̀yọ̀ rẹ̀. Àwa mú ti Abẹ́òkúta ibẹ̀ ni Keeta wà. Kò sí pé bá Abẹ́òkúta ṣe ní ìkó jẹ́nu ẹni alájẹ tó kó jẹ́ màmá kó yẹn mú rẹ̀ tó báyìí. Ẹni máa ga lílu Abẹ́òkúta pé wọ́n ní ṣọ̀tẹ̀ rẹ̀ bàbá ńlá rọ ni. Wọ́n á ṣe Keeta rẹ̀ po. Ó máa ga o ṣùgbọ́n á gbilẹ̀ ọ̀tẹ̀ yìí ká. Ìyẹn rẹ̀ tàbẹ́òkúta ìyẹn rẹ̀ ti Keeta. Wọ́n gbéra ó dé ní kẹwàá wọ̀n Yèwá Àwórì là. Òun ló bínú ni.
á bẹ̀rẹ̀ sí ní jẹra wọn lẹ́sẹ̀, á bí ọ̀tẹ̀ ara wọn, má mi ní níbi pé kí ẹ̀rùn má kò kínú má kóra wọn. Wọ́n máa ga o, wọ́n máa kò kì máa kan o. Ayá já mi ní wọ́n ní kó jára wọn jù lẹ̀. Ẹ jẹ́ kó ṣe tẹ̀ jáde kémi náà ṣe tèmi. Ọlọ́run á kàn dẹ̀ dá wọn lóhùn. Ó wá dèlù Ajé. Wọ́n bá gbéra. Ajé á wá omi. Wọ́n bá ní àlejò kan dé á ní níbo ló ti wá. Àrẹ á ní wọ́n máa pọ̀ Ọ̀yọ́ lòun tí ń bọ̀. Àrẹ ẹ jẹ́ kó má bọ̀. Ọ̀yọ́ á wọlé. Wọ́n bá dẹ̀mọ̀ ní àlejò kan dé á ní níbo ló ti wá ní àtàbẹ́kúta. Àrẹ ẹ jẹ́ kó wọlé. Ọmọ bàbá mi wà, ọmọ ìyá mi ní. Ẹ jẹ́ kó wọlé. Òun ló ní ilẹ̀ àmọ́ ní Abẹ́òkúta. Ẹ̀gbá ló ní bí. Ẹ̀gbá ló ní láti Bàkátàrì tẹ́rí yẹn. Ẹ̀gbá ló ní títí lọ dé Mùṣín. Ẹ̀gbá ló ní ilẹ̀ rẹ̀ ládé Mùṣín. Apọ̀mọ́ àrẹ bàbá wọn nìyẹn, òun ló ní ilẹ̀ òun ló bẹ́ẹ̀ ní Ẹ̀gbá ní ọdígbé. Ebe Àwórì náà ìbádẹ́ máa gbé àdé láti Ọ̀tà ní àrẹ. Ọmọ gbogbo wa lọ máa jẹ́ wọn máa ná ẹ̀gbọ́n wọn nìyẹn, wọn máa ní ó yá ògùn wa pé bí gbogbo ilẹ̀ Yorùbá dìde, bọ́n bá náà ń lé Èkó kí náà ń wá lọ Àjé. Bá Haúsá dìde bọ́n náà ń lé Èkó kọ́ ń wá lọ Àjé. Bí Yíbò dìde bọ́n kí náà ń wá lọ kọ́ náà ń lé Èkó Àjé. Ní Èkó fi dìlù Àjé. Ìdí tí ọmọ ìyá mẹ́rẹ̀ẹ̀rin yẹn bí wọ́n ṣe ní ètò ara wọn nìyẹn. Olùkọ́ni lọ́gbọ́n tó ayé ń fẹ́.